Ọọ̀ni pàṣẹ iye táwọn ọlọ́jà gbọ́dọ̀ ta ata, ó fagilé ẹgbẹ́ ọlọ́jà. Ọọ̀ni ìlú Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun Ọba Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì ti pàṣẹ pé kò sí ohun tó ń jẹ́ ẹgbẹ́ ọlọ́jà mọ́ nílùú Ilé-Ifẹ̀. Bẹ́ẹ̀ ni ata ìlé kan kò gbọdọ̀ kọjá $100 sí $200, $200. Nínú fídíò kan tó jáde sórí ayélujára ni àwọn olóyè láti ọ̀fin Ọọ̀ni Ògúnwùsì ti jẹ́ iṣẹ́ náà láàrin ọjà nílùú Ilé-Ifẹ̀. Agbẹnusọ lórúkọ kábíyèsí náà sọ pé lẹ́yìn tí ata ti wọ́n kọjá tó sì ti wálẹ̀ padà, kò sí ìdí kan fún ẹnikẹ́ni láti máa lé ata ní $500 tí a mọ̀ sí $500 mọ́. Bákan náà ló sọ pé kábíyèsí ti fagilé ohunkóhun tó bá jẹ mọ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ láàrin ọjà Ifẹ̀. Kò ní jù báyìí lọ lórí ìròyìn àjẹ́àjò fún ti tòní. Orúkọ mi òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńre pàdé o. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.